Toymas Films Holding, inspiration marketer. Àgbàlẹ́tù gbogbo ìgbà là ń fi gbogbo ẹ̀ ṣàgbà. A ti máa ń sọ fún yín pé ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa. Ẹ̀yin oníbàárà wa nigi lẹ́yìn ọgbà wa. Ẹni abáṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Àwa ò wá fẹnu dúpẹ́ lásán o. Payback time láwà. Ẹ ti fúrúgbìn ó yá kẹ́ ẹ máa kéré. He who sow must surely reap. Check them out. Àwọn ìtàkà tá a gbé kalẹ̀ fún yín láti gbé. Òdìdí jíìpù tuntun kan tó yẹ ń kúrìrì tó ń tẹná pínpínpín. Ọ̀kadà ìyẹn mọ́tọ́sáìkù tuntun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Laptop kọ̀ǹpútà mẹ́wàá. Consolation prices bíi face cap, t-shirt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo lẹ ṣe fẹ́ gẹ́lẹ̀ ń béèrè? Ẹ wo sinimá ìwọ̀n. Ilé-iṣẹ́ wa dìídì fàyè àṣìṣe méjì kan sílẹ̀ nínú ẹ̀. Ẹ̀yin iṣẹ́ àti sọ mistake méjì tó wà nínú sinimá ìwọ̀n. Bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ fi ìdáhùn yín ránṣẹ́ pẹ̀lú àwọn sinimá mẹ́jẹ̀ẹ̀jọ tá a ti ń sọ fún yín nípa ìtẹ́lẹ̀. Ìyẹn èjìká, bó ṣe yé mi, òrógbó, ilé ìwòsàn, ìfẹ́lékè, ohun tuntun, ẹnì kejì àti ìwọ̀n. Ilẹ̀tì mẹ́jẹ̀ẹ̀jọ ni kẹ́ ẹ fi ránṣẹ́ pẹ̀lú ìdáhùn yín. Ẹ fi sọwọ́ sí wa ní Toymas Films Holding, 145 Nnamdi Azikiwe Street, Idumota. It is payback time. Toymas Films Holding àti abalawa kejì A+ Standard Motion Pictures a wà fún yín lọ́jọ́kọ́jọ́ ni àjọṣepọ̀ àwọn ò ní bàjẹ́. Brand jeep, motorcycles, laptops, t-shirt, face caps àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí yín ni o, from us to you. Payback time. Toymas Films Holding and A+ Standard Motion Pictures. We balance the quality with the value. This is consulting room. Èèyàn já wọ bẹ̀bẹ̀ yẹn. Ẹ tó wọ bí ẹ wá nìkan náà àwọn nọ́ọ̀sì tó ń ṣiṣẹ́ bí. Á dẹ̀rọ amú ìwọlé lẹ́sọ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ọdún mi o. Ṣé kò ní máa lọ sọ káàkiri sí pé orí mi àti ọba ṣiṣẹ́ rẹ̀? Wọ́n tí mo lọ sí ìgbà tó jókòó rẹ̀ ṣe ká mọ́ ṣé kò bẹ́ẹ̀ sí àwọn olóyún? Wáìpà ẹ̀ ò lè ṣiṣẹ́ lọ́dún kan dídí ẹ̀. Àìkú lọ́wọ́ fún àwọn ọmọ tí Àìlọ́fẹ́ mi máa ń lọ. wọ́n fi ìdúró Tí ẹ ti bẹ̀. ìfọwọ́ ọlọ́kùnrin orí lọ́kùnrin fún ìjọba tí wọ́n wà òkè wá já wọlé. Ká jẹ́ káwọn èèyàn mọ kí ni importance ẹ̀. Ká jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ṣe pàtàkì tó láti mọ HIV status níta. Tí aráàlú bá mọ HIV status, ó léwu fẹ́yìn dókítà ọ̀sẹ̀ bá mọ HIV status ara yín lọ. Tẹ́ ẹ bá ti mọ HIV status, ìwọ kí ló ń ṣe mí?
Hello? Ẹ máa lé àná mi, ẹ má bínú, ẹ mú yọ̀ǹda, mo yọ̀ǹda fún yín ẹ máa lọ́lé aláàfáà. Kí ló ṣe pásítọ̀? Ìyá àdúrà ti kú ni. Pásítọ̀ kú. Ìwọ yín díẹ̀ yìí ó dúró gẹ́gẹ́ bí ọmọ tí ń bẹ nínú Bánkẹ́ ọmọ Adébánjọ kí Bánkẹ́ má finú ṣoyún dépò pé yóò fẹ̀yìn gbọ́mọ torí pé lọ́jọ́ kíjọ́ tí ẹyin díẹ̀ bá forí sí ọjọ́ náà ẹ̀wà àánú rẹ̀ bàjẹ́ ó ń bẹ̀ kó ṣẹlẹ̀ tó àbàlá Ọjọ́ tí ẹyin tìyẹ bá balẹ̀, ọjọ́ náà lẹ́wà rẹ̀ ń bàjẹ́. Bánkẹ́, ọmọ èmi Làbákẹ́, kò má lè lóyún mọ́ títí dọjọ́ alẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni kò rí. Bánkẹ́! Ó dáre! Bánkẹ́! Bánkẹ́ ni. Bánkẹ́ ni ọ̀la. Bàbá náà mú. Ọ̀pọ̀ láńpẹ́ ìlú ara ní ìwọ́n kọ́ bẹ̀rẹ̀ mi. Lọ́wọ́ ní bàrà lọ́wọ́ ẹ̀yìn tẹ́fẹ́ ti wá. Àbáwá láyọ̀ ṣọdún ayọ̀ lọ́lẹ́lẹ́dùá. Ọmọ ìsìn sóòdì náà dúpẹ́. Láti January 4, 2008 lẹ́sìn ń bá wa bọ̀ títí di àkókò yìí. Àdúpẹ́ lọ́wọ́ yín, àdúpẹ́ fún ìgbàgbọ́ yín, àdúpẹ́ o. Toyma Films Holding is still waxing stronger. We couldn't have done it without you. We thank you. Thank you, our dear customers. Our dreams would have been very limited without your support and love. Thank you. Thank you for your patronage. Thank you for believing in us. Thank you for coming this far with us. Toyma Films Holding is real. The next level is also real. We are going there. Ẹ̀bùn ọdún tún rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ìgbà. A special end of the year package for you. We did it last year. We are doing it again. Sinimá ńlá fún ìgbádùn ọdún. The next and the next level. Inspiration market alára tún lára. Ọdún ayọ̀ la ó ṣe. A ò ní bọ́dún lọ. Ìwọ̀n rí ẹ̀bùn ọdún ni. Látọ̀dọ̀ Toyma Films Holding. You will love this gift. Thank you once again. We love you. Hallelujah, sister Wemi. Hallelujah. Wemi, baby, show your logo, Wemi. Wemi, aláwọ̀ mẹ́ta. Wemi, alájà, Wemi, sister. Wemi, aláwọ̀ mẹ́ta. Wemi, the chameleon. Wemi, aláwọ̀ mẹ́ta. Mo lè dákú, you dey rain. Wemi, aláwọ̀ mẹ́ta. Wemi, aláwọ̀ mẹ́ta. Wemi! Men are eating from her past. She's daring. She's cunning. She's a chameleon. Wemi, Toyma Films Holding. Àti Fúnmi Làwá Ìṣẹ̀lẹ̀ṣe. The unbeatable thing when it comes to peculiar, outstanding and classical movie. See Wemi, ẹ ti wo ohun tuntun. Wemi tún eléyìí. We are doing it again. Fúnmi Làwá has never disappointed you. Wemi, Toyma Films Holding. A household name you can trust any day. Let's go there. You know where. The next level. Wemi, ọ̀pọ̀ sọ lọ síbi àrà lójoojúmọ́. Wemi, ọmọge aláwọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. O lè kú o lè dákú bèbí. Wemi, marketed by Inspiration Marketer, Toyma Films Holding, 145 Nabia Sikwe Street, Dumata, distributed by Climax Plus and Dynamic Pictures. Wemi. With due respect to everybody, this wedding is off. Off. Bẹ́ẹ̀ni. Ọjọ́ kan mo rí bẹ̀rẹ̀ mo rẹ́ ní ọkàn mi ìfẹ́ lédè lórúkọ rẹ̀ olórúkọ ńlá. Ìfẹ́ kó máa lékè, ìfẹ́ wa kó máa lékè nínú rògbòdìyàn ayé. Ìfẹ́ wa kó máa lékè nínú àṣírí tó farasin. Ìfẹ́ wa kó máa lékè nínú ọ̀gbìn tó dógéró. Ìfẹ́ wa kó máa lékè, ìfẹ́ lékè. Báwo ló ṣe fẹ́ rí lára yín bẹ́ẹ̀ bá ṣàdédé gba lẹ́tà tó ń kì yín nílọ̀ nípa ìyàwó tẹ́ ẹ dájọ́ ìgbéyàwó ẹ̀ sọ́nà pé kẹ́ ẹ jẹ́wọ́ aya aláya ni àní bẹ́ẹ̀ bá dédé ń gbẹ̀bọ̀ àràmọ̀ǹdà ní gbogbo ìgbà tó sì mú bànújẹ́ bá yín kí lẹ fẹ́ ṣe. Ìfẹ́ lékè adé àkẹ́ adéjù lónìí tàn ìfẹ́ tó kóni láyà sókè rororo àfi bẹ́ẹ̀ bá wò ó tákàyà yín ó tó balẹ̀. A+ Standard Motion Pictures ló tà á ní 109 Nabia Sikwe Street, Dumata, distributed by Climax Plus and Dynamic Pictures. Ìfẹ́ lékè.
jóná tóró báwo ló ń ṣe báyìí náà kò sí nǹkan láàrin mi àti bọ́sẹ̀ ọ̀rọ̀ note lásán ló pa wá pọ̀ I swear to God. note lásán ṣé wọn nìkan ló ní note in school yẹn ni àbí wọn nìkan ló wà ní school yẹn. lẹ́yìn èlé mi ní dúró bá obìnrin mi sọ̀rọ̀ mọ́ láyé mi jọ. ẹbí ẹ̀kọ́ ká ní mo ti dá gbogbo bẹ̀rẹ̀ rú tí mo ti ṣe wèrè fún gbogbo yín ó máa fọkọ mi sílẹ̀. ṣáà ti bẹ̀rẹ̀ náà ẹ má bínú tó má bínú náà ẹlẹ́ni ẹ má bínú. Yeah. Toro. Toro. Mami mo ń bọ̀. Toro. Mo fi ẹ sọ pé ya. Mo ń bí ṣòro ya. Irú rubbish wo ló ṣe ní sitting room? Ó wá gbé ọkùnrin wá sínú ilé wá ṣèrànú ní sitting room. What insolence? Ìwọ àyà máa kó ẹ o. Ó tiẹ̀ níbẹ̀rù rárá. Mo di ojú mi. Bí mo ṣe di ojú mi, ẹ bọ́ síta. Bọ́ síta. Kí ló kó sí ẹ lórí Tòrò? Ó tiẹ̀ ń bẹ̀rù mọ́ rárá. Ṣé torí pé mọ́mí ẹ̀ ò sí nílé? Láyé ṣe gbà ẹ́ tó fi gbé ọkùnrin wá sínú sitting room mi wá ń ṣèranù. Rárá máa àǹkàwé. Ìwé
ṣé ìwé dà ṣé ìwé náà kà ń bì. ẹ káàbọ̀ yọkọ mi. ṣé tí ẹ wá ń lé tòun wá ń dì mọ́ ọkùnrin wá ń ṣèranù nínú sitting room yín. yọkọ mi ohun yín náà ló gbé mi jáde ọ̀rẹ́ ni tòrò àsìbọ̀sùn. ọ̀rẹ́ ṣé irú ọ̀rẹ́ wo ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ni pé kọ́ máa so mọ́ra wọn kọ́ máa dì mọ́ra wọn bí báyìí. nǹkan tí mo já láti sọ fún yín náà ni pé ọ̀rẹ́ àfẹ́sọ́nà làwọn méjèèjì ẹ̀dẹ̀ kúkú mọ àwọn ọmọ ìsìn wọn ò lè ṣe ju nǹkan tó ń ṣe náà lọ ó dẹ̀ máa ń bá tòrò sọ̀rọ̀ ìpè kó mọ̀ wá rẹ̀. kíláàsì olúwa tòrò ss2 wọn ló lè lọ. mama tòrò ṣé ọmọ ss2 ẹ ti gbà láyè kó máa gbé ọkùnrin wá sínú ilé ó tún so mọ́kùnrin nínú sitting room yìí ó ṣèrànú bíbá. àbí kí lẹ ní ká ṣe àwọn tí ò tó rútòrò yìí wọ́n kúkú láyàn fẹ́ tiwọn ó dẹ̀ sàn kọ́ ṣe lójú wa ju pé kọ́ lọ ṣe ìtọ́jú ilé ìlọ lẹ́yìn wa lọ. ẹ disappoint me gan. I am so disappointed at you. ìyẹn ni pé ẹ rí nǹkan kan tó wrong nínú nǹkan tí Tòrò ṣe. àbí àdúrà ni ká máa fi ràn wọ́n lọ́wọ́ kó má gbé egun eléegun. kó má gbé egun eléegun ní ss2 egun eléegun. anyway owó school Tòrò àti owó preparation fún lesson yẹn fún exam ẹ̀ tó lọ ẹ ṣe kí n wá fún ẹ ṣe mo dúpẹ́ o. wá ẹ wá wà abiyamọ 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 ẹ ṣe mo dúpẹ́ náà bá mi lọ́wọ́ o ẹ ṣe mo lọ́pọ̀ ní ẹ ṣe o. pẹ́pẹ́yẹ òbímọ ọ̀rẹ́ yìí pamọ́. Mílẹ̀ má ti kú mi náà. Stop there. Ele, time to now. Kí ni ìtumọ̀ yẹn? Ó yẹ kí n ti máa lọ of course. Bọ́sùn, ó dàbí pé o love mi mọ́ òun. Ìjọ́ wo ló ti sùn bí ìgbẹ̀yìn? Èmi tiẹ̀ fi pé bí ìlú fẹ́ sùn tẹ́lẹ̀ ni. Anyway, tó bá fẹ́ máa lọ máa lọ. Adétò, wáyé tó ń ṣe báyìí? Mi ì sọ fún wọn ní pé mo ní wá sùn lálẹ́. Ká ní nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ ni, màá ti plan ẹ̀, màá ti arrange everything of which mi kò tẹ̀ mọ́ gẹ́gẹ́ sọ fún wọn ní. Bọ́sùn, ọ̀rọ̀ ẹ ti yé mi o. Mo ti sú ẹ àbí? So ọ̀rọ̀ mi ti wá di wípé o mọ ọkọ tó máa sán lé àbí? No wàhálà, kò sí wàhálà. Kì wọ́n náà bá mi wọ̀. Kí ló fi pé mo lè sọ fún wọn ní? Wo Bọ́sùn, ṣé tó bá fẹ́ lọ ṣé mo ní kó má lọ ni? Àbí wàá rẹ̀ jẹ́ oṣù tó rọ lé mi lórí náà? Ó yá bọ́ síta. Bọ́sùn yá bọ́ síta. Adé tó ń rògbò àti ta ni kí ló tún fariwo báyìí. Mọ́ mi ẹ̀wẹ̀ ẹ ṣe tún mọ́ Bọ́sùn kó bọ́ síta kó máa lọ sílé wọn. ń gbọ́ kí ló dé. Mọ́mí, ẹ ṣe o. Ó ní dandan kí n sùn tó ń lé ni. Mo sọ pé mi ìdágbére lé pé màá sùn. Mi ì plan ẹ̀. And kò sí nǹkan tó fẹ́ sọ fún wọn lé pé mo fẹ́ ṣe tí mo fi ní súnlé. Ìjà àfẹ́ náà níyàwó ẹ̀ ṣì ń ba ẹja. Ìjà àfẹ́ ló ń bẹ ẹja. Ó yẹ kí ìwọ náà mọ ọgbọ́n tó máa lò láti fi mú ìyàwó ẹ̀ wálẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣe látẹ̀yìn wá. Tó bá tiẹ̀ sọ pé nǹkan báyìí lòun fẹ́ wàá dẹ̀ tẹ́ lọ́rùn láti sùn bí ẹ ṣe bí wàá mọ ọgbọ́n tó máa dá láti sọ fún mọ́mí ẹ̀ wàá dẹ̀ sọ pé wà àtọ̀rẹ́ ẹ̀ kan ilé ọ̀rẹ́ ẹ̀ ló wà lẹ́jọ́ ń kàwé gba tílẹ̀ dẹ̀ ṣu ẹ síbẹ̀ ló sùn. Mi ìfẹ́ jà láàrin wa sí ẹ má jà o kó dẹ̀ mọ bó ṣe máa bẹ̀ kó mú wálẹ̀ ṣùgbọ́n ọkọ lódò. wá ẹ wá wà abiyamọ abiyamọ o pẹ́pẹ́yẹ òbímọ o ọ̀rẹ́ yìí pamọ́ kàní kúdí kàní náírà o owó ní kókó oníṣà wá ẹ wá wà abiyamọ o má ṣe o abiyamọ o ṣàbámu pẹ́pẹ́yẹ òbímọ o ọ̀rẹ́ yìí mọ́ kàní kúdí. Mo ṣe jókòó síbẹ̀ yẹn ni mo ti ń wọ̀ ọ̀chẹ̀
kí ló dé kí nìkan tó tún change mood ẹ̀ sí kí ló dé tí mood ẹ̀ fi change. ó ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọmọ ẹ̀gbọ́n mi tí mo sọ fún ẹ yìí ó ń bọ́dà mi gan-an ṣé mọ̀ pé mi ò yẹ̀rọ ọ̀rọ̀ yẹn ṣá ó dẹ̀ ń dùn mí báwo lọmọ SS2 ṣe máa ní boyfriend kò tún fi mọ́ ń bẹ̀ a tún gbọ́kùnrin wá sílé òun ń gbọ́kùnrin wá sínú ilé. My dear jẹ́ kí mi sọ nǹkan fún ẹ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ reason ni pé ọmọ yìí òun nìkan lọ́wọ́ ìyá òun nìkan lọ́wọ́ bàbá kí ló expect ó mọ̀ páyọ̀ ló ń ṣe yẹn ó ń yọ̀ ni àti pé dáàdì ẹ̀ wọ́n tuntun kú kí nìkan tó expect kí ni ìyá yẹn lè dá ṣe lórí ọmọ yẹn kò sí nǹkan tó lè dá ṣe ń bẹ̀. bó ṣe mi ò wá ń try ni ó ṣe à ń try fún un wọ́n àtìgbà tẹ́gbọ́n mi ti kú gbogbo agbára tó lóun fún mi ni mò ń sá fún I've always been supporting her mo ń sanwó school ẹ̀ kò sí nǹkan tó ń jẹ ọmọ yẹn níyà mo ń try fún un. My dear òun try lóòótọ́ everybody dẹ̀ mọ̀ pé òun try àmọ́ that's not enough ìyẹn wà enough ọmọ yẹn ní the iron hand ni wo advice tẹ́ ẹ máa fún ẹ òun ni wípé pé lára àwọn family members ní bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ wá ọgbọ́n bẹ́ẹ̀ ṣe máa lọ gbà kú lọ́wọ́ ìyá ẹ̀ tẹ́nìkan máa tọ́jú ẹnu yìí advice ni o kí ṣe pé tẹ́ máa mú gírígírígírí ọgbọ́n òun lẹ́ máa lò láti fi gbà kú lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mú sódì ẹ̀kọ́ tó yẹ pé máa fún ní proper care tó máa handle with iron hand that's the only thing tẹ́ lè ṣe o ṣòṣì gbọ́ máa dà mi ò fẹ́ kí ìyẹn kó máa bother mind jọ ẹ̀ tẹ̀ ó wà importance ni o so continue. Mami, ẹ wá bá mi kìlọ̀ fún bàbá Tírí o. Kí ni bàbá Tírí ṣe fún ẹ? Ẹ wo ọ̀rọ̀ òṣì tó bá mi sọ tí mi ò fẹ́ gbọ́ ni nà. Irú ọ̀rọ̀ wo ló ń bẹ̀ sọ? Ẹ mọ̀ pé mo sọ fún yín pé wọ́n máa ń fún mi lówó ní gbogbo ìgbà bó ṣe dọ̀sán yìí nìyẹn bọ́ yẹn fún mi lówó nìyẹn wọ́n sọ pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá déwájú wọn á bẹ̀rẹ̀ sí bá mi sọ rubbish. Irú rubbish wo ló sọ fún ẹ? Wọ́n ní kí èmi àti wọn kájọ máa jáde o pé owó táwọn fún mi ń sìn pé kékeré ni pé àwọn máa tọ́jú mi gan máàmì ẹ̀wọ̀n nǹkan tó tẹ̀ jù mí jù ni pé gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ òṣì orí burúkú wọn Bọ̀sún wà bẹ̀ ṣé ni Bọ̀sún bínú padà lẹ́yìn mi ni nà. Ọkọ mi mo ní kó máa ní sùúrù ó mọ̀ pa láàánú wa lélẹ̀ aláàánú wa ni èló lọ fún ẹ lẹ́nu 5,000 lánàá ńkọ́ 2,000 láì tí ì sọ pé o gbọ́ tí o tí ì tí sọ pé o gbà tó bá wá sọ pé o ti gbọ́ lásán èlò ló fẹ́ máa fún ẹ ṣé o mọ̀ pé nǹkan tí wọ́n máa fún wọn kò tó nǹkan táwọn máa fún ẹ ni bẹ́ẹ̀ ni nǹkan tó máa fún ẹ ló pọ̀ jù. àmọ́ mami ewu máa yẹn ó ti dàgbà jù ewu look disgusting. ó wà disgusting ọmọdé ló ń ṣe ayé ń ṣerú ẹ kò sí nǹkan tó fi ń ṣe èèyàn kọ́mọdé fàgbàlagbà yóò kí ni kókó kí ló fi ń ṣèyàn nígbà tó bá ti ń tọ́jú ẹ tágbàlagbà bá ti ń tọ́jú ẹ kí ló bàjẹ́ inú ẹ kò sí nǹkan tó bàjẹ́ inú ẹ jọ aláàánú wa ni ẹ̀bẹ̀ ni mo bẹ̀. àmọ́ mami Bọ̀sún kọ́ ṣé yẹn ní kí wà sí Bọ̀sún jà ni kò yẹ wá àti Bọ̀sún ìwọ àti Bọ̀sún ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe papọ̀ ẹ máa ṣe bẹ́ẹ̀ owó tó bá fọ̀ wá dẹ̀ tó máa fi tọ́jú Bọ̀sún. so mo lè máa fẹ́ wọn kí n tún máa fẹ́ Bọ̀sún. kí ló bàjẹ́ bẹ́ẹ̀ owó tó bá gbà lọ́wọ́ wọn wà dẹ̀ tó máa fi tọ́jú Bọ̀sún. so gbogbo tó bá ti fún mi kí n máa kó fún Bọ̀sún. mi ní kó máa kó gbogbo ẹ̀ fún Bọ̀sún wà á máa fún Bọ̀sún nínú ẹ̀ ṣó ti gbọ́ kò ní láti sì lọ kò ní máa ṣe dáadáa sí wọn kò dẹ̀ sọ fún wọn pé ó ti gbọ́ ṣó ti gbọ́ mo ti dààmú dáadáa. ẹ wá wà abiyamọ 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 ṣàbámu ẹpẹyẹ òbí mọ ọ̀rẹ́ yìí pamọ́. mo ní kẹ́ ẹ dá mi lóhùn ó ti tó gbàwó tí mo ti ń bá yín sọ pé tí ẹ bá ti rí àlejò kẹ́ ẹ máa bá mi àtẹ̀yẹ kẹ́ ẹ àtẹ̀yẹ very very well
ṣó ti eyín sìn ẹ tó wá kágídí borí bí ẹja ṣáwá wọn ń bá yín sọ̀rọ̀ ńbẹ̀ yẹn ẹlẹ́yìn ṣiṣẹ́ iṣẹ́ wo lẹ́ ń ṣe ṣe bẹ́ẹ̀ mi ni mo níṣẹ́ èmi mọ́ làlejò. bàbá tírí ó ti tó ẹ fi wọ́n sílẹ̀ ẹ́ ká ní mo ti mọ̀ pé ẹ máa bá wọn wí mi ò ní sọ fún yín mo kàn sọ fún yín ni kí ẹ fi lè mọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà tẹ́ ẹ ti dé. ìṣọ́ra àti ọyẹ ẹ̀dọ̀bálẹ̀ kẹbẹ̀. Túndé etí ẹ̀dí ni ọyá dọ̀bálẹ̀ kó bẹ̀ dọ̀bálẹ̀ kó bẹ̀. ẹ fi sílẹ̀ ọjọ́. Túndé ògbọ́rọ̀ ni. bàbá tírí ẹ fi sílẹ̀. ó gbé ìwà ẹyọ lẹ́ni. it's alright ọyá parẹ́ bí so máa lọ. Túndé wá ń bí 2 weeks to this time mi gbọ́dọ̀ rí ẹni ẹnu iṣẹ́ mi ẹ̀yàn mú àlè játijàti wọ̀nyí. bàbá tírí mi tiẹ̀ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi lóòótọ́ báyìí àtijọ́ ìtẹ̀tí máa ń kọnu ìfẹ́ sí mi kó ṣe pé kò wé mi náà àmọ́ ẹ̀rù ló ń bà mí torí pé irú àgbàlagbà bíi tiyín àti èmi ọmọ kékeré kó má yẹ pé ẹ fẹ́ fi mọ̀ ṣe. mo fẹ́ ṣe kí ni. ẹ mọ̀ pé àgbàlagbà bíi tiyín báyìí kó má yẹ pé ẹ fẹ́ fi ẹlẹ́dàá mi ẹ fẹ́ fi kó ọ̀rọ̀ jọ. wá orí sọnà ó yẹ kó sọ náà ló sọ yẹn ṣùgbọ́n irú wa ti kọjá yẹn ṣùtì yẹn sìn irú wa ti kọjá ẹ̀ pátápátá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo láìkẹ́ gidi gan òun ló jẹ́ kí n fà ẹ́ mọ́ra pé kò tún wá rí mi lénìí yìí. sórí nǹkan tí èmi gan tí mo fi tẹra mọ́ ọ pé dandan pé kò wá rí mi lénìí. súrà rẹ ẹni tó bá rí súrà rẹ á ti mọ̀ pé ọmọ alálùbáríkà ni ẹni tó bá dẹ̀ ti nú súrà ìwé ilé ètò òní yìí ọmọ ọlá ló máa ń jẹ́ ó dẹ̀ di dandan kó wọlé ọlá kó máa gbádùn kó máa enjoy. ìdí nìyẹn tí mo sọ pé mo láìkẹ́ pé kò jẹ́ kí a jọ wà èmi pẹ̀lú ẹ̀ ká jọ fẹ́ra wa. ti gbọ́. o ti gbọ́ o ṣeun ìyàwó mi. ìyàwó yín kẹ̀ èmi ò ṣe ìyàwó yín o. tòrò tó káwọ́ àkàsẹ́yìn ó ti di ìyàwó mi nìyẹn níwọ̀n bá àgbà tí mo ti bá ẹ sọ̀rọ̀ kíní tó mú yìí ti pọ̀ jù wọ́n lọ jẹ́ káwọn ọmọ burúkú ìfẹ́ máa rí ẹ fín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi níwọ̀n bá àgbà tó o ti gbà fún mi láti fẹ́ mi ó ti di ìyàwó mi nìyẹn. nǹkan tí mo tiẹ̀ wá ń rò ní ìsinmi pé tó o bá ní mind àti ẹ̀gbà náà ni mo fẹ́ ká kúrò níbí báyìí ká wábì kan lọ ká lọ gbádùn ara wa kí n lè mọ bí ìfẹ́ mi ṣe deep lọ́kàn ẹ̀ tó. èmi ò lè lọ pẹ̀lú school uniform wọn máa fún yàn suspension máa lọ lé máa lọ change. tòrò kọ́ máa lọ jẹ́ pé ṣe ló ń tàn mí láti pé kò lè kúrò lọ́dọ̀ mi. mi ò tọ́ yín. Are you sure? sọpọlọ. ok ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wá má ti lọ sórí junction tó wà ń bẹ̀. ok like how many minutes ni kí n fún ẹ. 10-15 minutes. Are you sure? màá dúró díẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n thank you ṣe tóró ọwọ́ mi bà ọ́. àti ẹ ṣe ẹ fi ìtọ́jú wa wọ́n mi ẹ ká sùn mà. báwo ni ilé tó rò. àyè mà. ṣé ẹ ṣe ń bọ̀ láti school ni. bẹ́ẹ̀ ni mà. kí ló dé tó fi pẹ́ tó yìí. má. mo ní kí ló tó fi pẹ́ tó yìí. má wọ́n ṣe extra class ní school wọ́n sọ pé wọ́n ṣe extra class. extra class. ó gbọ́ o. okay bro mi gbọ́. mama tó mo ń ro kinní kan mo fẹ́ kí Détòrò máa bọ̀ lọ́dọ̀ mi kó a máa gbé lọ́dọ̀ mi torí bí mo ṣe ń wo ọ̀rọ̀ ọmọdé ó dàbẹ̀ pé apá yóò fẹ́ ká mú. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé mo pé àwọn ọmọ sìn wọ́n ní kéèyàn bójútó ìgbésẹ̀ wọn dáadáa torí wọ́n gbọ́n lójú ara wọn ṣẹ́rí bá ṣe rí wọn yẹn ọgbọ́n burúkú ló wà nù wọn. ẹ filẹ̀ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ mi kájọ máa tọ́jú wọn ẹ mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ ọkàn bí ọlọ́mọ àǹtí ẹ má bínú kì í ṣe pé mo sọ pé ẹ lè tọ́jú ẹ ṣùgbọ́n tó bá wà lọ́dọ̀ mi kájọ máa mójútó òun ló dáa. tẹ́ni tẹ̀gísà àtàtàn ẹ kúkú mọ̀ pé òun nìkan náà ni kò dẹ̀ fi ń ṣìkejì ara ọlọ́run má tiẹ̀ jẹ́ ká ara àìsàn. ó yé mi náà ṣùgbọ́n èmi rò pé tó bá wà lọ́dọ̀ mi á lè bójútó òwe ẹ̀ dáadáa àti pé ẹ wo final class ẹ̀ ló ti súnmọ́ tòsí yìí tó bá wà lọ́dọ̀ mi ìyẹn á fi jẹ́ kó ráyè á lè fi bójútó òwe ẹ̀ dáadáa.
àǹtí ìdílé kẹ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ mi. ojú olójú ò lè dàbí ojú ẹ ṣáà jẹ́ kó wà lọ́dọ̀ mi. ẹ wà lọ́dọ̀ mi. mọ́mí ẹ wò mo ti ṣe tán mo fẹ́ máa lọ síbẹ̀ lójú. wá níbo ló ń lọ tó lórúkọ. òun àtàwọn ọmọ skul ẹ lọ́jọ́ ń ṣe lẹ́sìn ọ̀dọ̀ wọn ló ń lọ. lẹ́sìn. ṣé lẹ́sìn ló ń lọ tó fi múra báyìí? ìwé tó fẹ́ lọ kàdà àwọn ìwé dà ó lọ́wọ́ ẹ̀. àìwé ẹ̀ wà lọ́dọ̀ àwọn ọmọ skul ẹ̀ tọ́jọ́ fẹ́ ṣe lẹ́sìn lọ́hùn ibẹ̀ ni wíwà tètè máa lọ ò gbọ́dọ̀ pẹ́ o. kò sí gbọ́ ó gbọ́dọ̀ pẹ́ o. ẹ wò àǹtí ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ òòyì ká fi ẹnu adákẹ́ lọ́rọ̀ wọn. tábà ní ká sọ̀rọ̀ nípa aṣọ tó wọ̀ lọ yẹn ó lò tí torí ẹ̀ kó sọ pé òun ò lọ mọ́ kó má dẹ̀ dàbí ẹni pàwọn àlàjẹ́ kó lọ sí skul bó ṣe máa rí wọn. ẹ wò àǹtí nígbà wo lẹ fẹ́ travel tẹ fẹ́ travel nítorí mo fẹ́ kẹ́ bá mi ra àwọn gold kan nítorí club tí mo ṣe join yẹn mo fẹ́ kọ́ gbàgbé ọmọlé ẹlẹ́rù mi ni mo fẹ́ tó látòrí báyìí kí n tó dọ́rọ̀ mo fẹ́ tó látòrí báyìí kí n tó sẹ́sẹ̀ kí wọ́n á tó gbogbo ilé káwọn náà mọ̀ pé kí ni pé ìyá gan ó jà sára. ibi nǹkan ibi nǹkan ibi nǹkan aish oúnjẹ madam pẹ̀lú àyẹ̀wò tí mo ṣe fún ọmọ yìí ó fẹ́ dàbí ẹni pé ó ti lóyún. oyún. bẹ́ẹ̀ ni mà ṣùgbọ́n fún wa láti lè confam bóyá ó lóyún tàbí kò lóyún a ní láti lọ ṣe test lẹ́yìn tá a bá dẹ̀ ṣe test a máa mọ irú treatment tá a máa fún. kò burú mo ti gbọ́. àmọ́ ẹ jẹ́ kó máa lo àwọn pain reliever tí mo fún yẹn. ok mo ti gbọ́. ẹ ṣe pẹ̀lẹ́. nígbà tá a ti wá mọ̀ ìpè olóyún báyìí sí kí ló fẹ́ ká ṣe sí. kò yé mi. kò yí ẹ eléyìí ò ṣọ̀rọ̀ ẹkún o ẹni tó bá lóyún ni kò sọ fún mi ká gbóyún lọ bẹ́ni tó lóyún o nítorí mi ò ní gbà kó ṣẹ́yún o ṣọmọ pàbúrò mi tó kún jọ sí oyún ṣiṣẹ́ ló pa ọdẹ ẹni ẹṣin tó jì tí kò tó òun ló kára àyókùn lọ́gbọ́n ìṣe ni kò sọ fún mi ẹni tó bá lóyún ká gbóyún lọ bá. Bọ́sùn ló lóyún kó wá sùkúl kò lè tọ́jú. Jameson Bọ̀sún ló lọ yẹn tàdàtàjẹ́ ọmọ ṣé Bọ̀sún tí ò tí ì lè bọ ẹnu ara ẹ̀ ló fẹ́ bóyún dèpòdépò pé kó bọ́mọ bàbá tírí ló lóyún òun dẹ̀ la máa gbọ́mọ fún. Ikú ni bàbá tírí ṣe Bọ́sún ló lóyún. Ta ló sọ fún ẹ pé ààbò ò lè doyún tí o bá fẹ́ kí èmi bá ẹ dá sí o ẹni tí n bá sọ fún ẹ pé ó lóyún òun la máa gbọ́mọ fún. o sì gbọ́. bàbá tírí ló lóyún. bàbá tírí ló lóyún wá dìde báyìí kó lọ bá mi sọ fún bàbá tírí kó sọ pé mo fẹ́ rí wọn ṣé o ti gbọ́. nísìn tí wọ́n dẹ̀ ti ń pòwe fún ẹ pé ìwọ kọ́ ló lọ́mọ kí ni nǹkan tó fẹ́ ṣe sí. pé ó máa ń dùn mí kò sígbà tí n bá rántí ọ̀rọ̀ ọmọ ẹ̀ tí kò kí n bà mí lọ́kàn jẹ́ ṣèbí kú ló bọlá jẹ́ ṣáájẹ́ pé ẹ̀gbọ́n mi àwa láyé ọmọ wa máa ṣe gbogbo òṣì tó ń ṣe yẹn. mo understand ẹ ọ̀nà àmọ́ wọ́n ní ọmọ tó bá ṣepa òun nìyẹn ń gbé ní ìsìn tó dẹ̀ sọ fún wọn pé ó fẹ́ mọ ọmọ yìí sọ́dọ̀ tí ìyá ẹ̀dẹ̀ sọ fún ẹ pé kó o fà wọ́n lẹ̀ pé àwọn atẹ́kẹ́ ara wọn kó sí wọn tó lè ṣe sí i the only thing tó lè ṣe ni pé rọra mójú ẹ̀ kó ń bẹ̀ kó máa wọ́n tiẹ̀ àbí. ṣé ọmọ burúkú wá ṣe ilé fẹ́kùn pàjẹ́ ni wọn lẹ́jọ́ ìyẹjọ́ ẹ̀ ni mo lóun bọ̀ nù tó bá lọ sóko tó bá dé ṣé tó bá dé látòkò ibẹ̀ kọ́ ló ti máa bá gbogbo nǹkan tí wọ́n ń dálẹ̀ oorun mi náà máa dá sí. òótọ́ ni mo understand ẹ̀
ohun tí màá ní kó ṣe ni pé kó máa gbàdúrà fún ìyá àtọmọ káyọ̀ wọn bàjẹ́ kọjá bó ṣe wà yẹn lọ ìtòdè ti bàjẹ́ ń bẹ̀ kó lọ́n bá wọn tún un ṣe àbí. ṣùgbọ́n má bọ́dà má ń dẹ o jẹun ẹ̀ má jẹun ẹ̀ lọ. ó ṣáàdì. irú ẹrẹ́kẹ́rẹ́ wo lẹ ṣe yẹn náà mo bí yín ni ẹ dẹ̀ mọ̀ pé ọmọdé yìí ń lọ sílé ìwé lọ́wọ́ àbẹ́ máa sọ fún mi pé ẹ mọ̀ pé ó ń lọ sí skul lọ́wọ́ ni. mọ́mí ẹ má bínú mà tòrò bá mi sọ nǹkan kan rárá àti pé kò tún sọ fún mi pé bóyá nǹkan kan ń ṣe òun. báwo ló ṣe fẹ́ sọ fún yín mo ní báwo ló ṣe fẹ́ sọ fún yín tí ọmọ ẹgbẹ́ mi gan jẹ́ àgbàlagbà tí mo ṣàkíyèsí ẹ̀ nígbà mo ṣàkíyèsí ẹ̀ ni mo gbé lọ sílé ìwòsàn ló wá ń sọ fún mi pé oyún ló ní mo lè tẹ ọmọ mi nínú dáadáa ó ní ẹ̀yin nìkan lòun àti ẹ̀jọ́ ní àṣepọ̀ ẹ wo mi ò bá ń jà o mi ò bá yín jà ẹ wá ṣètò bẹ́ẹ̀ ṣe máa ṣètò lórí ẹ̀ tèmi nìyẹn o. mo ti gbọ́ mà ṣùgbọ́n bí mo ṣe fẹ́ ṣàlàyé fáwọn ìyàwó mi láti yanjú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí nìkan ni wàhálà fún mi báyìí. ṣé fáwọn ìyàwó yín ìyẹn ò lè ẹ jẹ́ kó wà ń bí ṣebí yàrá ló kún gbogbo bí ẹ jẹ́ kó wà ń bí kó wà lọ́dọ̀ mi kẹ̀dẹ̀ máa ṣètò lórí ẹ̀. fẹ̀kàn tẹ́lẹ̀ èmi náà ò fẹ́ kí ọmọ mi kó tìwòye kó lọ fèsì wàhálà olórogún mi ò fẹ́ o ṣó ti yẹ yín ẹ jẹ́ kó wà ń bí tèmi kan ni pé ẹ máa ṣètò lórí ẹ̀ gbogbo ẹ̀tọ́ tó bá yẹ láti ṣe lórí ẹ̀ ni kẹ́ máa ṣe ju tàtẹ̀yìnwá lọ ni o ju tàtẹ̀yìnwá lọ ni o nǹkan tó lè fàjà láàrin èmi àti yín nìyẹn o nítorí pé ẹ̀tọ́ yẹn gangan ló mú ọmú láyà mi ẹ̀tọ́ ló lè fàjà ẹ̀tọ́ ló lè fàjà o. ẹ ṣe pọ̀ mà ọlọ́run àtúntì náà ṣe mà ìkànnì tó mí àti tí kò mí ọlọ́run ní náwó bàjẹ́ sí ẹ ṣe mo dúpẹ́ mọ́. ẹ máa ṣẹ̀tọ́ o ẹ máa ṣe ẹ̀tọ́ o ẹ̀tọ́ ló jẹ mí lógún o ẹ̀tọ́ ló lè fàjà o ẹ máa ṣe ẹ̀tọ́ dáadáa tó bá yẹ pé tí ń ṣẹ̀tọ́ mẹ́wàá tẹ́lẹ̀ mo fẹ́ kó di 100. ẹjọ́ àti ìdílé ẹjọ́ mi sílẹ̀ náà ni mò ń bẹ̀. ẹjọ́ kí ló dé mo sílẹ̀ náà ni mò ń bẹ̀ látẹ̀ kí ló dé gan-an kí ló dé yàtọ̀rọ̀ agbẹ̀dẹ mi ṣògbọ́n ẹ̀ka yọ ọmọdé yìí jẹ́ bí wọ́n bí ṣòwò nìyẹn. ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ SS class ó wà lóyún ẹni kò sí ìkúta máa ṣe sí. kí lẹ fẹ́ kí n ṣe sí ẹ nígbà tí mi ní ṣẹ́yún fún ó kúkú lóun mẹni tó fún un lóyún káàtẹ́ wá sọ pé kò mẹni tó fún un lóyún gan náà ṣé màá ṣẹ́yún fún ni mi lè ṣẹ́yún fún un. àbí màá gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ gbọ́dọ̀ yín ẹgbọ́n kan tẹ́ ń sọ ṣé ni pé àjàtìjàtì ní í ṣá ẹ dẹ̀ make sure pé ẹ dúró ti ọmọdé yìí yàtọ̀ ẹ dẹ̀ bá yí ọmọdé yìí jẹ́ ká tó bẹ̀rẹ̀ pẹ́sì ọ̀kan lọ́wọ́ ọmọdé yìí ẹ máa dáhùn lẹ́mẹ̀wàá bẹ́ẹ̀ ṣe ń gbájú lẹ̀ ṣe ń gbẹ̀yìn ẹ̀yin lè bọ ọmọdé yìí jẹ́ ìyá jàtìjàtì nìyí ìyá burúkú ni ìyá tó fi ṣépè fún ìyá burúkú nìyí. ṣé àwọn pé ọ̀rọ̀ sí mo kì í fẹ́ gbọ́ ló jáde lẹ́nu yín yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀nà owó gan ni mo gbà tí mo fi bá yí ọmọ mi jẹ́ ẹ sọ fún mi ọ̀nà owó ni mo gbà tí mo fi bá yí ọmọ mi jẹ́ àti ìdílẹ̀kẹ̀ tí ẹ bá ṣe mọ̀ wípé ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa dá sọ́rọ̀ èmi àtọmọ mi ẹ fẹ́ ọmọ mi sílẹ̀ fún mi àbí gbọ́rọ̀ mi sí yìí tiẹ̀ ṣe wá dé lẹ́rù tájí ní fẹ́ wá dọ̀pọ̀ ẹni ẹ ṣọ́ra yín gidi gan bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ tó bá gbọ́ ọba jẹ́ kó gbọ́ ìfà ń fa ní làkòyà ìfà ń sin ní sóko ìgbé adétòrò ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ò fiyèsí ẹni tó fàṣẹgbẹjọ asán ló mú. babe ó dé wá jẹun náà. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni nǹkan tó wà nílẹ̀ jàre olórí burúkú mà ní bọ̀lọ̀ mi kò dá owó yẹn ṣá. kò dá owó kí ló sọ. ó sọ fún mi pé òun need àwọn evidence kan mi ìdá àmọ́ orí burúkú evidence tó tún need lọ́wọ́ mi yàtọ̀ sí gbogbo nǹkan tí mo ti send yẹn. wo babe ó ṣì máa larí mọ́ àmọ́ ìwọ náà ṣe wọ́gbọ́n kan láti fi gbogbo nǹkan yẹn hàn. oh God, the only way tí mo believe kó wà ó ní pé kí n get owó kí n ra àwọn samples kọ̀ọ̀kan tí mo kàn lè send sí tó lè rí gẹ́gẹ́ bí evidence, that is all. ìwọ náà ò dé send ẹ̀ sí kó lè send owó tiwa náà. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé ò mọ nǹkan tó wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni pé ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀
ibo ni mo ti fẹ́ rí owó at least má máa ra nǹkan tí mò ń sọ yìí pé mo fẹ́ ra samples tí mo lè send sí tó lè rí gẹ́gẹ́ bí evidence tó ń sọ á tó 20,000 naira. Tí ò bá jù bẹ́ẹ̀ lọ. 20,000 naira. Babe, ibo la ti fẹ́ rí owó yẹn? Nǹkan tí mo tẹ̀ ń try láti fẹ́ sọ náà nìyẹn pé tó bá lè bá mi bá mọ́mì sọ̀rọ̀ á bẹ́tà. Ọ̀rọ̀ owó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ò ń ṣòwò kékeré $50,000. Tá a bá ṣe owó yẹn sówó Nàìjíríà ṣó mọ̀ kó gbogbo owó pátápátá ni. Tó bá lè bá mọ́mì sọ̀rọ̀ tá a bá lè rówó yẹn gẹ́gẹ́ bí mo sọ yẹn á wà okay. Babes, ó ti tó ti wà okay, ó ti tó, it's okay. Ó dẹ̀ rí yẹn sọ. Bá mọ́mì sọ̀rọ̀ tó bá dé. Ẹ kúlé o. Ẹ kúlé. Màámi ẹ káàbọ̀. Báwo ni màá jẹ́? Ẹ wo ọ̀rọ̀ yín lèmi àti Lékan náà ń sọ lọ́wọ́ báyìí àmọ́ ẹ wo ẹ má bínú pé mi jẹ́ kẹ́ wọlé náà ṣe rí lórí ọ̀rọ̀ iṣẹ́ tí Lékan ń ṣe lọ́wọ́ ni ẹ wo Lékan ń ṣiṣẹ́ kan lọ́wọ́ báyìí mami tí owó náà bá jáde ó possible kí Lékan ra mọ́tò fún yín mo tiẹ̀ mọ̀ pé ó máa ra mọ́tò fún yín torí ọkọ mi ò láwọn àmọ́ àwa ní ìdówó kékeré kan ni wọ́n ò bóyá ẹ lè help wa pẹ̀lú ẹ̀. mo ti mọ̀ nígbà tó ti ń sọ̀rọ̀ látẹ̀kọ́ mo ti mọ̀ pé ọ̀rọ̀ owó náà ni ẹ ṣe wà dẹ́jẹ́ kí Lékan sọ ń gbọ́ Lékan. Yes ma, gbogbo ẹ̀ náà ló ti sọ ẹ̀ ó kàn jẹ́ pé kò clear bó ṣe yẹ kó clear gangan ni point kan wà ń bẹ gangan tó ń fún wa problem yẹn ni kò mention ṣẹ́rí mágàmì ẹ̀ ó ti fẹ́ ìlàrí mọ́ àmọ́ àwọn little delay kan wà ń bẹ ó lóun fẹ́ rí evidence ipe lóòótọ́ èmi ni mo ní ọjà tí mo fẹ́ send so mo ní í sìn mo á need àwọn little change kan láti kan ra 1 or 2 samples ká kan send ẹ̀ sí tábàdẹ̀ ti send ẹ̀ sí lọ́wọ́ kan ó máa da owó wa wá ní. Bí èlò ló wá fẹ́ fi ra nǹkan. A tó 20,000 ma. 20,000. Kí lè rẹ̀ nínú iṣẹ́ náà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe béèrè pé kí lè rè mí yẹn orí mi tún dàrú ni owó kékeré kọ́ ni mága mi fẹ́ dà $50,000 $50,000. Mama tá a bá ṣe owó yẹn sí owó Nàìjíríà approximately a tó 6 million naira. 60 kọ́ 6 million naira. Ẹ wo màámi ó possible gan kó tún jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé mi náà lówó lọ́wọ́ sí i ṣùgbọ́n owó tí mo lọ fi agídí gbà lọ́wọ́ bá 15,000 ni ṣùgbọ́n mo sọ pé tí bá máa fi wọ inú ilé yẹn lọ tí bá bẹ̀rẹ̀ sí ní tú inú ilé yẹn láti òkè délẹ̀ màá rí 5 tó kù. Ẹ ní sori burúkú mà ní agbára Ọlọ́run ẹ̀yin lè máa jẹ́ ìyá ìyàwó mi títí máa fi kú pẹ́ ẹ tiẹ̀ máa rí inú ilé ní tá a bá túlé bóyá kájọ wá tu á pé mà ẹ jọ. Mami tó yẹn bá ti jáde báyìí a máa ra 65 LCD a máa gbé síbí máa ra mọ́tò kan fún yín máa gba driver máa gbá àwọn ọmọ ẹ lọ sí school máa change mi ti mú mi ti kí fún ọba jẹ́ ọgbọ́n tó bá gbọ́ ọba jẹ́ kó gbà ìfàmà ní làkòyà. báwo jọjọ jẹ́ n park n lè ráyè gbé dáadáa mo ń drive ni o ṣe. Mo ń gbàjáre. So ọkùnrin gbé pẹ̀lú tòrò ní ilé wọn sìn ni ìyá ẹ̀ gbà láàyè kóhun àtọkùnrin kọjọ máa gbé nílé wọn. Tíṣẹ́ ìlú ọ̀bọ náà ṣe yahoo màmá tòrò wọ́n yóò lọ́rọ̀ gbọ́ àtọ́. Ṣé bẹ́ẹ̀ kò tèmi náà ń ṣe nìyẹn mo ní mú kí n try lórí ẹ̀ at least ká ìjọ tọ́ kí n ṣe gbogbo nǹkan tí n bá lè ṣe lórí ẹ̀ kọ́mọ yẹn dé èèyàn lílú wá di pé kò jọ wípé àǹfọ̀mọ̀dún náà ìyẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ló ń pòwe ló ń ṣe kínní tí kátẹ́ ni mo tẹ̀ bí mo ṣe àkìrọ̀ ọmọ lẹ́yìn adìẹ ni. àtẹ̀mí sọ fún bàbá àgbà ó ní kí n fi wọ́n fọwọ́ lẹ́rán kí n máa wò wọ́n ràn wọn náà fi wọ́n sílẹ̀ wá ti try tó bá ti ṣe é ṣe fún ẹ wá dẹ̀ fi wọ́n sílẹ̀ nígbà àríbi tó máa bára wọn dé. àbí ikú náà ni ṣẹ́ẹ̀bì ẹ̀ wá ni
ṣé tí o bá ń ṣe ẹ̀gbọ́n wa ṣe nígbà tí bàbá àgbà fẹ́ tí bòdà fẹ́ fẹ́ obìnrin bàbá àgbà sọ̀rọ̀ pé nǹkan má fẹ́ obìnrin yẹn pé nǹkan táwọn orí kò tẹ́ àwọn lọ́rùn tọ́lá fi dandan gbà fi dandan gbọ̀ àfi táwọn bá fẹ́ obìnrin yẹn ṣe bóun lélẹ́yìí ń sìn kọ́lọ́run kó fọ̀run kẹ́ wọn. anyway wo fi wọ́n sílẹ̀ àárín ibi tó máa bára wọn dé a máa sọ̀rọ̀ later ó ṣe mi máa ń dá sọ̀rọ̀ wọn mọ́ ọ á sọ̀rọ̀ later God bless you bye. Don't be bothered. That's all I want more. Off! Follow me. Màmá kan tiẹ̀ ní sùúrù fún mi. Dẹ́kun ní sùúrù fún mi, wọ́n náà ṣàríwú ẹ̀. Ọ̀tọ̀ jáde ò ní sùúrù mi ò ní sùúrù mọ́ jáde nínú ilé mi kí ló dé èmi ni mò ń báyàwó ni mò ń bá wọn ni mo tún bọ̀ wọn náà jáde. Ẹ wo bí mọ́mì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run òun náà ni mo ti ń bá òun náà sọ látàtàárọ̀ ṣé rí gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe sílẹ̀ yẹn wọ́n máa tó click ṣé rí tó bá click àjọ máa jẹ gbádùn ẹ̀ ní. mi ò ní sùúrù mọ́ ìrètí pípẹ́ máa ṣọkàn láàárẹ̀ ni kí ló dé ọ́fíìsì mẹ́ga ni jáde nínú ilé mi o láti bí ọdún kan àbọ̀ tó ti wọnú ilé yìí èmi ni mò ń bọ́rú ni mò ń báyàwó ni mo tún bọ̀ wọn náà kò sí ìkọ̀kọ̀ ọkàn ń fi irọ́ kàbìtìkàbìtì irọ́ lálá òfin gbowó lọ́wọ́ mi ni lẹ́yìn owó tó ti fún mi nígbà tó kọ́kọ́ dé inú ilé yìí ṣé òyìnbó òdòwò mi ilẹ̀ mọ̀ ó ti tó gẹ́rù má sọ mí di dà bí mo ṣe dà má sọ bí mi dà bí mo ṣe dà bí ẹrù ẹ máa lọ. Mọ́mì ẹ wo mo rí pé mo ṣe ń bẹ̀ yìí tó ariwo tó ń pọ̀ sí náà ni ó dà pé ti make up mind yín àbí mo dẹ̀ try best mi o kì í ṣe mí náà tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn no problem ẹ jẹ́ kọ́ ọmọ mi dé láti school kí n máa mú lọ. abẹ́ ẹ̀gbọ́n wèrè ṣé o mú ọmọ wá bí ìgbà tó ń bọ̀ mo bí ẹni o àti pé wo rẹ̀ ṣé wọ́n gan ṣe orí owó láti fi tọ́jú ààrẹ dípò kó fẹ́ tọ́jú ọmọ jáde mo yẹ sọ fún ẹ wo tó bá wá kọ̀ tó níwò jáde nǹkan tí ò rà wá san nígbà tí n bá pe àwọn èèyàn sí ẹ tó bẹ̀rẹ̀ sí pariwo lè lé ẹ lórí nǹkan tó rà wá san. ẹ lè ṣe nǹkan tó tó bẹ́ẹ̀. ṣé mi lè ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ ṣé mo lè ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ wàá mọ̀ pé mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ. màmá ló ń lọ báyìí àmọ́ dá mi lójú pé láìpẹ́ àbọ̀ bọ̀. àbẹ́ ẹ̀wọ̀n wèrè tún sọ̀rọ̀ fún mi níwọ̀n tó yẹ kó lọ síbi kan kó lọ kú dànù kó máa rọ pẹ̀. òun pìsì ẹ̀ ṣé ìwọ̀n mọ̀pá alákọ̀ọ́sí lélẹ́yìn ni jẹ́ kó lọ ẹlòmíì ń bọ̀ olóríire mi bọ̀ tó máa lè gbé bùkátà wa ṣé o ti gbọ́ jẹ́ kó lọ. ẹ wá wá abiyamọ abiyamọ ṣàbámu pẹ́pẹ́yẹ orúbàntítí òbímọ kọrẹ́yìn pọ̀mọ́ bani kudi bani náírà owó ní kókó oníṣà. Wá ẹ wá wá abiyamọ o má ṣe o abiyamọ o ṣàbámu pẹ́pẹ́yẹ. Mami ìgboro yá o ti mọ ibo wà ní tèmi o. Mami agbojagun stainless tí mo ń lọ ní òní ẹ̀yin má wọrí ó ti ṣọ́ọ̀jù máa ṣàkówó wálé ní ṣá. sí ẹ̀dúró adétòrò ṣé aago ní fújì nìkan ni wọ́n máa ń lọ ni
ìwọ ò kí ń lọ sí àgbà àwọn olóyìnbó yẹn ni bí Ìkòyí Victoria Island àtàjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màámi kí lè mí èmi náà máa ń lọ club náà ṣé mi ò kí wá ń lọ club. irú club yẹn kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ club tí àwọn èèyàn pàtàkì tí wọ́n máa ń lọ òun ni mò ń bẹ́ẹ̀ sọ. Màámi àwọn èèyàn gidi àwọn èèyàn pàtàkì náà máa ń wá ságbo ní fújì àti wípé ṣe bí club tí mo lọ ni mo ti mí ti olórí burúkú olóṣìwèrè má ṣàǹfààní tó fún mi lóyún Làbákẹ́ tí ò gbà. irú yẹn kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ ìwọ máa wo irú àná sí mo wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n ń sọ fún mi wọ́n ní ó ṣẹ̀dá club kan kalẹ̀ ní Ìkòyí wọ́n ròyìn